Aláròyé máa wí o. Ààrẹ Amẹ́ríkà Joe Biden lòun ò dupò lẹ́ẹ̀kejì mọ́, igbákejì rẹ̀ ló fà kalẹ̀. Ní báyìí, olórí orílẹ̀-èdè Amẹ́ríkà Joe Biden ti kéde ní gbangba lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 21 oṣù keje yìí pé òun kò ní díje dupò ààrẹ orílẹ̀-èdè náà fún sáà kejì nínú ètò ìdìbò tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún 2024 yìí. Kàkà bẹ́ẹ̀, igbákejì òun Kamala Harris lòun máa ṣàtìlẹ́yìn fún láti dé ipò náà báyìí. Oṣù kọkànlá ọdún yìí ló yẹ kí Joe Biden díje fún ipò ààrẹ orílẹ̀-èdè náà fún sáà kejì, ṣùgbọ́n nítorí àwọn ìdí pàtàkì kan tí kò hàn sáwọn olólùfẹ́ rẹ̀ ni olórí Amẹ́ríkà ọ̀hún fi lóun kò ní díje pẹ̀lú alátakò rẹ̀ Donald Trump mọ́ nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí. Lára àwọn ìdí pàtàkì tí bàbá tó ti lé lẹ́ni 80 ọdún náà kà sílẹ̀ tí kò ṣeé fẹ́ díje ni pé òun fẹ́ gbájúmọ́ ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tóun ń ṣe lọ́wọ́ yìí, àti pé àwọn àgbà ọ̀jẹ̀ kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú tóun wà ti gba òun nímọ̀ràn pé kóun juwọ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ ìdíje náà. Àtẹ̀jáde kan tó fi síta lórí ìgbésẹ̀ rẹ̀ yìí lọ báyìí pé tẹ́lẹ̀ ó wù mí láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ́ẹ̀kejì, ṣùgbọ́n nítorí pé mo nífẹ̀ẹ́ orílẹ̀-èdè mi ju ohunkóhun lọ, táwọn àgbà nínú ẹgbẹ́ òṣèlú tí mo wà, ìyẹn ẹgbẹ́ Democrats, sì ti gbà mí nímọ̀ràn pé kí n juwọ́ sílẹ̀ kí n má díje lẹ́ẹ̀kejì ni mo ṣe gbà láti tẹ̀lé àmọ̀ràn wọn lójú ẹsẹ̀. Ní báyìí, mi ò ní díje dupò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà lẹ́ẹ̀kejì kí n lè láǹfààní láti gbájúmọ́ ìṣàkóso ìjọba orílẹ̀-èdè mi fún sáà àkókò tó kù kí n parí ti alákọ̀ọ́kọ́ yìí. Bí àkókò bá tó, màá jẹ́ káwọn ará Amẹ́ríkà mọ ìdí pàtàkì tí mo fi gbé ìgbésẹ̀ yìí. Lórí ìgbésẹ̀ rẹ̀ yìí, Joe Biden ti lóun máa ṣàtìlẹ́yìn fún igbákejì òun láti tẹ̀síwájú nínú ìdíje sípò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà náà. Aláròyé gbọ́ pé àwọn aṣòfin ẹgbẹ́ wọn, àwọn tó ń ṣàtìlẹ́yìn owó fún wọn láti ná lásìkò ìpolongo ìbò, ni wọ́n gbà á nímọ̀ràn pé kó ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n ní ọkùnrin náà kò ṣe dáadáa tó lásìkò ìfigagbága rẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì, èyí tí wọ́n ló lè ṣàkóbá fún ẹgbẹ́ wọn. Ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 21 oṣù yìí ni wọ́n ní Biden pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì ṣàlàyé fún wọn pé òun ò ní díje dupò ààrẹ lẹ́ẹ̀kejì mọ́. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ń sọ pé nítorí àìlera rẹ̀ àti ọjọ́ orí wà nínú àwọn ìdí tó fi ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn alátìlẹyìn rẹ̀ ní ọ̀rọ̀ náà kò ní í ṣe pẹ̀lú ipò tí ìlera rẹ̀ wà. Ní báyìí, Kamala Harris ni yóò wákò pẹ̀lú Donald Trump tóun náà ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀-èdè náà tó fẹ́ dupò ọ̀hún lẹ́ẹ̀kejì. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.